ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin tèmi. Alhaji Wasiu Ayinde Marshal K1 the Ultimate ó mà ti gba ọmọ Bisola Badmus padà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀. Ẹ̀rín ayọ̀ àtomijé ayọ̀ ló sì jábọ́ lójú Bisola Badmus gangan bí K1 the Ultimate ṣe fa Malik Marshal mọ́ra gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ tí K1 dẹ̀ sọ sínú máìkì wípé ọmọ ti bọ̀ wálé o. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n wà ní patí ni wọ́n fò fáyọ̀ tí wọ́n sì pariwo tí ni wọ́n sì dùn dáadáa. Bí K1 ti kéde wípé òun ti gba Malik tọwọ́ tẹsẹ̀ gẹ́gẹ́ bí bàbá ẹ̀, òun sì máa ṣe bí bàbá. Bẹ́ẹ̀ náà ló tún sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sọmọ náà létí wípé kó sọ fún màmá rẹ̀ kó gbé wá sọ́dọ̀ òun, kó gbé wá bá òun nílé, òun sì tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bí bàbá. Lóòótọ́ ni àtẹni tó kú àtẹni tó sọnù tó bá dijọ́ kan wọ́n ó pàdé ni. Oríṣiríṣi reactions ló ti jẹyọ, bákan náà kọ́mẹ̀ntì lọ́lọ́kan òjọ̀kan ló ti ń fò lẹ́nu ìgbà tí K1 the Ultimate tó ti kéde wípé òun ti gba Malik padà. Àwọn míì ní K1 the Ultimate yìí wọ́n ní kì í ṣèyàn dáadáa wípé àṣé yóò padà gba ọmọ yìí tó wá ń fi ojú ìyá ọmọ náà àtọmọ náà tó ń fojú wọn ráre. Àwọn ẹlòmíín sọ wípé òun ló ń fún Bisola Badmus ní mental torture tó fi dàbí wípé Bisola Badmus ló fi ń kojú ìṣòro memory loss tó kojú láìpẹ́ yìí. Àwọn ẹlòmíín pàápàá Bisola Badmus làwọn ń blame wípé ebo ti rí K1 the Ultimate ńlẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé òun náà wá lọ tẹ́ díẹ̀ lẹ̀ fún K1 the Ultimate. Bẹ́ẹ̀ yẹn bá sì wá wojú ọmọ náà dáadáa yóò rí wípé ọmọ náà fojú jọ K1 the Ultimate. Wọ́n jọra wọn lóòótọ́ ni bàbá ní mòmù lòmù. Kíní kan ni mo tún fẹ́ ká tún wò dáadáa nínú fídíò yìí. Ẹ rí wípé tòun ti bí àwọn èèyàn bí wọ́n ti ń jó tínú wọn ń dùn, inú Malik gangan fún ara rẹ̀ ò dùn. Inú Malik Marshal rí bó ti rí, ó kàn dúró ó ń wò sú ní. Dípò pé ó yẹ kí òun náà máa dùn kóun náà kó máa jó wípé òun fojú kan bàbá òun ó sì ti gba òun padà, ó kàn dúró ni. Ó ṣeé ṣe kó jẹ́ wípé oríṣiríṣi èrò ní ń kọjá nínú ọkàn ọmọ náà, ó ti dúró ni. Mo mọ̀ pé oríṣiríṣi èrò ni ó máa rò lọ́kàn rẹ̀. Ṣùgbọ́n àti bá Bisola Badmus àti bá a dúpẹ́ wípé àdúrà rẹ̀ ó ti gbà lórí Malik Marshal. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ má gbàgbé ẹ máa bá ń click lórí subscribe button, ẹ máa ń like ẹ máa share ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ẹ sì má gbàgbé ó yá ẹ jẹ́ ká jọ máa pàdé lágbo comment section. Bó o ló ti rí lọ́kàn títí yín, bó o lẹ ti rí lọ́kàn tí yín gangan. Ó yá ẹ máa drop ẹ sábẹ́ comment section fídíò yẹn. Ó tún ti ṣẹlẹ̀ o lágbo Nollywood lẹ̀ wa láàrin Afeez Owo àti Wunmi Toriola ni o. Ẹ pé kí ló tún ṣẹlẹ̀? Ayọ̀ ló ṣẹlẹ̀ o. Ṣé ẹ rí ìjà àjàkú àkátá tó wà láàrin Afeez Owo àti Wunmi Toriola lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń gbóná rigirigi tí gbàgbọ́sì yẹn tó dẹ̀ ń lọ lọ́tún lọ́sìn. Ìjà náà ló ti tẹnu bodò tó lọ mọmi báyìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Ṣé ẹ rí tẹ́ ẹ bá gbàgbé gbàgbọ́s ni Wunmi Toriola ló ń kó fún ọ̀gá Afeez Owo lóníràbájì gan o lórí wípé Afeez Owo ó lọ sọ̀rọ̀ nínú podcast kan tí ó ti ń compare Wunmi Toriola àti ìyàwó rẹ̀ Mide Martins nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ìyàtọ̀ wo ló wà láàrin Mide Martins àti Wunmi Toriola pẹ̀lú kárátà tí wọ́n máa ń play wípé ó fẹ́ jọra wọn. Afeez Owo wá ní ṣé ẹ rí Wunmi Toriola yẹn lójú ayé tẹ́ ẹ bá gbé e wá fún un ní gbígbóná yóò gbé fún yín padà ni o, ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé e wá fún un ní tútù yóò ṣọmọlúàbí dáadáa fún yín. Ó wá níṣẹ́ ẹ wá rí Mide Martins tó jẹ́ ìyàwó tòun yẹn tẹ́ ẹ bá máa bu omi sí i lẹ́nu kò ní í dànù o. Ó níṣẹ́ rí gbogbo jàgídíjàgan tí Mide Martins máa ń ṣe yẹn ẹnu iṣẹ́ ẹni la ti ń mọni lọ́lẹ̀ ni, torí ipò wà lẹ́nu iṣẹ́ ẹ̀ ni o, ṣùgbọ́n lójú ayé Mide Martins èèyàn tútù ni. Ẹ̀yin mà ní tí Afeez Owo sọ tí Wunmi Toriola bá ní kó nìṣó kó fò kó nìṣó ló bá bẹ̀rẹ̀ sí kó gbàgbós fún Afeez Owo, ṣùgbọ́n Afeez Owo ó fọwọ́ lẹ́rán ó ń wò ni o. Ṣé wá rí nínú fídíò yìí nígbà tí wọ́n pàápàá
pàdé ní pàtí Wunmi Toriola. Ó lọ dìmọ́ Afeez Owo ni, ó sì kúnlẹ̀, ó fi kúnlẹ̀ bẹ̀ wípé ọ̀gá mi ẹ dákun ẹ má bínú, tọmọdé bá ń ṣe bí ọmọdé kágbà náà kó máa ṣe bí àgbàlagbà ni. Ó lóun sọ́rí o fún gbogbo àṣìṣe tóun ṣe àti gbogbo ọ̀rọ̀ tóun sọ. Wunmi Toriola ó pàpà bẹ̀ Afeez Owo, ìjà tó dẹ̀ wà láàrin wọn ẹni ló ti tẹnubodò tó lọ mú mi. Ó yẹ ẹjẹ́ àjọ pàdé ní comment section bó o ló ti rí lọ́kàn tí yín gangan. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ọmọ bàbá yájú bí màlẹ́ ìgbé ọmọ ti bọ̀ wálé. ṣe wàhálà lórí ọmọ òde sọkó àdúrà ẹ ti ọlẹ́rọ. bí ọba ní sùúrù ọba ní owó ṣòwò ẹsẹ̀ ìdájọ́ ọmọ yìí. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. oníṣòwò lórí ọmọ bíi sọ́nà kàkàmáyà. Oníṣòwò lórí ọmọ bíi sọ́nà kàmáyà. Ìyá rẹ̀ wẹ́ bí ikú ní pẹ́ lọ́ọ́ mi àmì àṣẹ. Bisola lè bí mi kàn fàyà. Olúwa yóò bójú. Bàbá ṣàkìlá kù ọ̀la àgbẹ̀. Bàbá ṣàkìlá kù ọ̀la àgbẹ̀. Business president, Yoruba Shakir, Afeez camera. Please.